Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Látàrí ìpànìyàn tó wáyé ní ìpínlẹ̀ Plateau, Ààrẹ Tinubu ti sọ̀rọ̀ ó ní ó tó gẹ́. Ó wàásù ìṣọ̀kan, ó pàṣẹ pé kí òpin dé bá wàhálà tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ Arewa Consultative Forum sọ̀rọ̀, wọ́n ní kí ààrẹ kéde ìlú òfararọ láwọn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún. Ọjọ́ burúkú lọ́jọ́ Sunday àná òde yìí jẹ́ ní ìpínlẹ̀ Kebbi, pẹ̀lú bí ìkọlù tuntun míì ṣe gbẹ̀mí àwọn fìjìláńtì 13 kan. Ààrẹ Tinubu ti ṣàpèjúwe olóògbé Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ tó re bí àgbà ń rè gẹ́gẹ́ bí onírèsé tó ti ń fíngbá tí kò sì lè fígbá mọ́, ṣùgbọ́n tí èyí tó ti fín òní láéláé parun. Àwọn gómìnà nílẹ̀ Yorùbá, Olóyè Ọbásanjọ́, Adéṣínà, ẹgbẹ́ Afẹ́nifẹ́re àtàwọn míì ṣèdárò ẹni ire tó lọ. Lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tribunal, Ọpẹ́bọlò ṣe ìlérí láti pèsè àwọn nǹkan amáyédẹrùn fún wọn nílùú Ẹ̀sàn nípínlẹ̀ Ẹdó. Àwọn alága ìjọba ìbílẹ̀ 21 tó wà ní ìpínlẹ̀ Anambra ti fohùn ṣọ̀kan fún àjọṣepọ̀ tó gúnmọ́ lẹ́yìn gómìnà Charles Soludo tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti sọ bí àwọn alẹ́nulọ́rọ̀ kan láwùjọ ṣe gba ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí nímọ̀ràn láti má dáhùn sí ìpè Emir Kano lórí ìṣekúpani tó wáyé lọ́jọ́ ọdún ìtúnu ààwẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti rọ àwọn tó ṣètò láti ṣe ìwọ́de lónìí ọjọ́ keje oṣù kẹrin láti wọ́gi lé torí ó jẹ́ ọjọ́ kan náà tí àwọn agbófinró ọlọ́pàá máa ń ṣe àjọyọ̀ ọjọ́ wọn lórílẹ̀‐èdè yìí. Gbèsè tí orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ ti gbẹnu sókè pẹ̀lú tírílíọ̀nù 17 ìyẹn 47 trillion naira láàrin ọdún kan, iye ẹ̀ sì jẹ́ tírílíọ̀nù 140 ó lé ìyẹn 144.67 trillion naira. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U àti Man City gbá òmì nígbà tí Fulham gbo ewúro sójú Liverpool nínú ìdíje English Premier League lópin ọ̀sẹ̀ tó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.